ẹ̀yin bá fẹ́ kọ́gbọ́n. Ìwọ alágídí alájàngbìlà òfófó. bàbá ẹ dákun torí tọ̀ náà ẹ wo táìmù náà. ó ti ṣe wọn níjà rẹ. ìpanẹ́mẹ́ olóńlódé yìí abẹ́fi nǹkan yìí òun pé kéde kan. onídàájú edodo ẹ wo táìmù náà. mi ò lè jẹ́ kí parí tíkẹ́ẹ̀tì kí n tó bí débẹ̀ yẹn bọ́ọ̀sì àmà fọ́ọ̀mù lẹ́mi lórí mi náà. wo sọ fún yàrá ìtọ́ àmì sọ fún yín. ìyẹn sọ fún àná bọ̀ wọ́n pẹ́ náà. ẹ tó de o. ẹ̀yin ilé bọ́tọ̀ jèrè rà. ẹ bọ́ sí àyè. ẹ̀yin ilé ìdájọ́ jẹ ẹ wo táìmù náà. ọ̀gbẹ́ni fara balẹ̀ ó ní sùúrù ni. ẹ̀mẹ́ ló gbé kẹsẹ̀ kí yàn àbí. ẹ bọ́ sí àyè yín. ọ̀gá o. ẹ káàárọ̀ o. ẹ má fi ní kọ́mọdé ayé. ẹ wo aago náà. olóńlódé mo sọ fún yín pé ló ń ti dé bẹ́ẹ̀ ṣé ń wò yìí èkó ló ti dé o ọpẹ́lẹ̀ kò kárin. àwọn tẹ̀ ń wò lẹ́yìn àwọn tó bí ẹni rè yèmí sì rè lẹ́kọ̀ọ́ lẹ́ wo ọpẹ́lẹ̀ kò bí. abeg papa try to dey. understand this. I dey where una dey go. leave them. as I dey like this leave them. I dey go I need money. you need money. abi you no go collect money for your. pẹpẹ so tansi ṣe mi ò sọ. ṣe mi ò gbọ́ wo balẹ̀. we say we no dey hear wetin you dey talk. wo mi àná olóńlódé yìí. leave them. abeg wetin this one dey yarn sef abeg make we go through. you think that I no hear English. I hear English. I hear. I hear English. ọgbọ́n ọpẹ́lẹ́kọ̀ọ́. I hear English. ṣé na English you dey yarn like this. Obini, wetin una dey do here? I no fit understand. Make una free me make I dey go where I dey go. okay ẹja nísẹ ẹja lóde ẹni tí wọ́n ṣàkóso lé láti wákàtí lọ olóde yìí kẹ́ ẹ lè gbọ́. ẹja nísẹ. bàbá ẹ̀ lọ́kọ́ ó lè pálẹ́kọ̀ọ́ ó ti wá dé báyìí àti ṣàkóso tẹ́tẹ́ wo ṣàkóso rẹ̀. èmi ni náà èmi ni mo nílé. ó dá pa abẹ́ bá ṣe ní ìsìn ẹ̀ẹ́dẹ́ máa sanwó fúnre nípa abẹ́ sọ fún yín ẹ̀ẹ́dẹ́ máa sọ ìwà àfihàn yín ni kẹ́ ẹ lè máa láńlọ́ọ̀dù yín gángan. hello everybody. Una wetin I no understand. ẹgbọ́n tó fẹ́ sọ. Abeg I dey do all this rubbish finish. abeg just fit dey go just fit dey go. ẹ ti fi lò. ẹ̀yin náà sọ nǹkan tẹ́ fẹ́ sọ ọjọ́ ń lọ àwa ń lọ síbi iṣẹ́. hello everybody. èmi ni mo nílé yìí. bẹ́ẹ̀ni. Èkó ni mi ti wá bẹ̀rẹ̀ ṣe ń wò mí yìí ilé mi nílé yìí. bẹ́ẹ̀ni. mi ò fẹ́ wàhálà mo dẹ̀ ní òfin èmi náà ni mo ní ní tí bàbá èèyàn bá kó yìí ló ní mi ò fẹ́ wàhálà mo dẹ̀ ní òfin ṣùgbọ́n mo ti ń gbọ́ I dey find money I need money gbogbo ẹ̀ mo gbọ́ ẹ má rò pé mi ò gbọ́ James lórúkọ mi. Obini, I dey where I dey go. Make una free me. I don dey here just dey talk nonsense. àwọn ni. abeg jare. ọ̀rọ̀ yín ti yé mi ní dá yín dúró báyìí ẹ máa lọ ńgbà ẹ bá padà dé a máa jọ sọ oṣù lọ́rọ̀ ṣé gbogbo tí wọ́n fẹ́ sọ náà jù bá ń lọ. ojú bẹ́ẹ̀ lọ. ok ẹ tó máa pè wà táì mí sí àdó. náà máa pè yín o. sísè bá dọ́wọ́ bí àwọn jù. ẹ ń bẹ lára tiẹ̀ wọ́n káyọ̀ ọ̀kẹ́ sí náà nígbà tó dé orí ẹ̀kọ́ fúnbọ́ fún yà yóò tún ọtí. ẹ̀yin náà gbọ́dọ̀ ẹ̀rẹ̀ wá lé mi kọ́ mọ nílé ẹ̀ láwọn bàbá rẹ ló kọ́ sínú àpárọ̀ ni. ilé bàbá yẹn ní bẹ́ẹ̀ ní àmọ́ bínú jẹ́bíìsì lẹ́kọ̀ọ́ èmi nìyẹn èèyàn ni ó. èmi nìyẹn ilé ìlú ìbúlẹ̀ ti rí àwọn ilé ìjẹ́ èèyàn nílé bí ẹ̀ bá sáà mẹ́gbẹ́ òní kò lè fẹ́ bá nígbà orí lọ́mọ tàfẹ́sẹ̀ rẹ̀ ọ̀rọ̀ yẹn wá tún lè ṣe mọ́ra ẹ̀ láàrin. tìmùtìmù kẹ́gbẹ̀dà sínú àyíká àwọn ṣe bó ṣe wù wá ewúrẹ́ sọnù wọn ní kòkòrò wárí nìkan bẹ́ẹ̀. ikú ogun ti ń bá kíkanjú lórí àìmọ̀kánni ikú odò ti ń gbóhùn ẹ̀ lọ kí ló ń ṣẹlẹ̀. ikú ogun ti ń bá
akíkanjú lórí àìmọ̀kan ní ikú odò. ara tá à ń sọ ẹ wo nǹkan ọkùnrin ọmọ kún mu ní ọmọ gbogbo òru mo ti bá bíbá. gbogbo ilé ìtẹ̀yìn bá dẹ́rú ẹ̀wò lẹ́kọ̀ọ́ wọ́n pa ni ọba lè jẹ́ báyìí. gbogbo wíńdò lọ́jọ́ yìí wọ́n ò tún ṣe. ẹ̀wọ̀n gbogbo ti kú wọ́n ò sàn wọ́n ò ṣe ká wọ́n lọ lé mi nílòkulò. lẹ́ẹ̀mọ̀ ti fẹ́ wò wọ́n mọ̀ wò lélé alórí irú àwọn tẹ́nàntì ilé ìgbìmọ̀ rẹ̀ igbó tó ti kún bí irú àwọn pátá olókùn wò rí o ilé ìdìbò ń bóòtù ní ìní à ń sá pátá sí ọ̀dà ní ìní wọ́n bá mo ti rè dànù mo ti rè gbogbo wọn ní ìní wọ́n bá mi kẹ́ni wọ́n bá mi ní. gbogbo ẹ̀ lọ kí ló ń ṣẹlẹ̀ ẹ̀tọ́ tí a ní ṣe bó níbi tó dé ìwà èbìkítà wọ̀nyí. gbogbo nǹkan tí ò sí lẹ́kọ̀ọ́ nìyẹn téèyàn bá dẹ́rú ẹ̀wọ̀n bá lóore wọ́n á jù ú sọ́sà wọn á pa ni wọ́n lò lé báyìí ẹ̀wọ̀n kan. ẹ sí lé ọmọ mọ̀ pé ẹ̀ lé sí lé. bàbá lọ́lọ́ ẹ̀yin ni ẹ káàbọ̀. ìyá ẹ̀yin nìkan lè ń ṣe dáadáa díẹ̀ díẹ̀ lé. bàbá yín wo báyìí báyìí mo fẹ́ bá yín ṣe mítìnì. mo fẹ́ bá yín ṣe pàdé. òun ló jẹ́ ń wá. gbogbo orú sẹ̀rẹ̀rẹ̀ báyìí ló fẹ́. ó ti ẹ̀tún ti yí o mo mọ̀ gbà yín. ẹ̀yin náà ti dé orí Cynthia yóbóró yóbó ń sùn. yóbóró yóbó ń sùn ọ wọlé lọkọ ọ̀rẹ́mọ̀ yòókù ẹ̀ lórí ìbò. àwọn bàbá ẹ̀ tún ti bẹ̀rẹ̀ ìranù wọn lónìí báyìí sí. bẹ́ẹ̀ ni mo ti fi jẹ́ ní ilé bá mi. ẹ̀yin ọ̀wọ́lé lọ àwọn èkú yẹn ẹ̀yin ẹsẹ̀ tẹ́nàtì inú ilé yìí kò kàn yín ìwọ ni mo kọ́kọ́ bá lọ́rọ̀ ṣé mi ìwọ ni mo kọ́kọ́ bá lọ́rọ̀ ẹ jọ ṣé gbogbo bẹ́ẹ̀ lè ṣe lẹ́kọ̀ọ́ tún kẹ́kẹ́ máa ṣe ń bá mi nígbà tí mo gbà yìí sílé ó máa ṣe o tó bá jẹ́ pé èmi ni mo gbà yìí sílé fúnra mi màá máa pa yín ni. You don't start all this talk today. Wetin happen now? You see that don't carry customer come. That will ẹ má wọlé ẹ má jẹ kó má dìde wa à ń gbọ́ ó pẹ́sọ̀ rẹ èlò sí ó kó ń wùdó. ẹ sọ̀rọ̀ lọ jẹ́ sọ̀rọ̀ mi délẹ̀. gbogbo sìgá igbó ọ̀rá ọtí tó mu níbi tó kó sí mbẹ̀ náà mọ̀ bá. kì í má gbádùn ayé mi má torí pé mo rẹ́ǹtì ilé. ló fi balẹ̀ mi jẹ́ torí kó o lè gbádùn ló fẹ́ balẹ̀ mi jẹ́. mo dáná sun. èrè ilé bàbá rẹ o lé ilé bàbá rẹ. ẹ dákun ṣé ẹ ti sọ nǹkan tẹ́ fẹ́ sọ tán báyìí. ẹ̀yin lẹ́ sọ tán gbogbo òfófó tẹ́ ẹ̀ máa tẹnu bọ̀ ni. gbogbo ọ̀sán ló jẹ́ ẹlẹ́yin náà ń ṣe ládùúgbò gbogbo ẹ̀ kọ̀ọ̀kan. bàbá náà lọ pé fàmọ́lẹ̀ ẹjọ́ torí Ọlọ́run sílẹ̀ ẹ̀yin tó yẹ pàgbàlagbà jọ lèmi àti yín nínú ilé mo rò pọ̀rọ̀ làákà ẹ̀ ọ̀rọ̀ ọlọ́gbọ́n yóò mọ tẹnu yín jáde ni. wọ́n ní ẹ̀ka adágbàgbé tí kò yẹ ká mọ tún inú ilé ṣe ká tẹ̀sán fáwọn ọmọ eléyìí ọ̀fẹ́ ni wọ́n. ìyá sùúrù ṣe mo bá lé jẹ́. ẹjọ́ torí abeg madam no put manata wetin happen. ìyá sùúrù kì ló dé. ẹgbẹ́nulá. now bring manata where. ọ̀rọ̀ ti yé mi. Kini wetin una dey talk? ọ̀gìnì kọ́ bọ́ọ̀lù mi. alo bàjẹ́.
gbogbo àdèfáìmọ̀ ni o àdèfáìmọ̀ ni àsọlọ́ tó lẹ̀ ń ṣe ọ̀rọ̀ yín ti yé mi ọ̀tọ̀ lé ní bá bóòtù ọkùnrin ló tó gbé lẹ́yìn wa. You wan understand me? I no go just pay for house rent ni. Abeg. nítorí ṣe tó fi ń tọwọ́ lọ. Dem go plan for you. ẹ̀sẹ̀ tí ìyẹn di gbogbo tí mò ń sọ látà ẹ̀yìn sọ lé ní bá bóòtù. pátá yín mo ti fi kíkà gbogbo pátá orí ìlú tẹ̀ sáà ni mo ti fi kíkà. What's happening? Na this one landlord. wèrè wọnú. Na this one landlord. What's happening now? wèrè wọnú. Baba. òkú ló sì. Calm down. kí ló ṣe. Ikú fẹ́ pẹ́. Ogun fẹ́ pẹ́. nílé mi. Mi ìgbẹ́lẹ̀ wà láyé o. ẹ dẹ́kun wèrè wọnú. Ọlọ́run má jẹ tẹ́lẹ̀. Baba ṣe ẹ̀sìn ìyàwó rẹ̀ yàtọ̀. Ikú fẹ́ pẹ́ yẹ. nílé mi. Jọ mi ò gbẹ́lẹ̀ lọ́wọ́ ẹ o. nílé mi. Ikú fẹ́ pẹ́ yẹ àbí. ẹ wọ́n gbà mí. nílé I mi. don tell you. I don tell you say I Ó never dayọ̀ mọ̀. tàbí ọ̀pọ̀. tí a dá. Ó dayọ̀ mọ̀. Ó fẹ́ kú. ẹ dẹ́kun ta ni ó. Dẹ́kun bá bí bá ẹ̀ dá. Dé nǹkan bẹ̀. Gẹ́gẹ́ ikú pọ̀. ọ lédè ìdókè. kò sí ìtọ́sẹ̀. kò sí ìtọ́sẹ̀. Go later break your head today. ẹ dẹ́kun ní orí ibú. bàbá landlord àbí ọmọ landlord kí ló dé tẹ láì láti máa waste time èèyàn ṣé mi sùn mo sákátà ni àbí ìwọ̀n gbọ́. mo jẹ́ ní tó fa sìgá ni Ọ̀pọ̀. kí ló ń dúró ṣe nígbà kiri. tẹ̀lé ọmọ kí mi. Àwọn tá a mú ti ṣé sọ. mo gbálé lọ́wọ́ yìí torí kí lè má kí ní àbí. Kí ló ń ṣẹlẹ̀ ní gbàgede ìdájọ́? Kí ló ń ṣẹlẹ̀ ní gbàgede ìdájọ́? Mo kú ẹ̀fọ́ mi ò. Gbàgede ìdájọ́. Kí ló ń ṣẹlẹ̀ ní gbàgede ìdájọ́? Kóòtù ìbílẹ̀ tàbí nkọ́ni lọ́mọ. Kí ló ń ṣẹlẹ̀? Kóòtù ìbílẹ̀ tàbí nkọ́ni lọ́mọ. Kí ló ń ṣẹlẹ̀? nílé mi. Kí ló ń ṣẹlẹ̀ ní gbàgede ìdájọ́? Kí ló ń ṣẹlẹ̀ ní gbàgede ìdájọ́? mo kú. kí n mọ pé tó bá ìyá mi sórí báyìí mo máa pààyẹ ọ̀rẹ́ kan mi ọsọ lé mi ní bambóòtù ìyá mi ò ṣe sórí ọmọ ẹlẹ́mi àjọ lọ sílẹ̀ mo rẹ̀ ti wà ókè mo ti wà ókè wípé kí yamiyami akẹ́lẹ́ mi mo ṣe lọ́dún mẹ́lẹ̀ ẹ́ dúró nìyẹn gbogbo kí ni ẹ lọ pa style mọ́ mi lára olóhùn bàbá ẹ̀ kò wọ́n sọ lé mi ní bambóòtù kò ní dáwọ́ yàrá yẹ wọ́n á jẹ́ kí n sọ fún ẹ o wẹ̀rẹ̀ ẹ̀kọ́ ní ọgbẹ́ o mo ti mọ̀ ìbàdàn wọn gbẹ bí o o ti yọ wẹ̀rẹ̀ má dẹ́mu láwí o fẹ́ kú mo lè dẹ́mu lẹ́gbẹ̀ẹ́ o ti yé mi o ti yé mi. Ara ń bẹ ní gbàgede ìdájọ́ ẹ̀yin bá fẹ́ kọ́gbọ́n. Ìwọ alágídí alájàngbìlà òfófó ilé ó sójú mi kòró.